kogókogó là gbóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ báyìí ní takèrègbè ẹ̀rí wọ́n ní bí agogo bá balẹ̀ a máa ró kogókogó o ìran òjò balẹ̀ ata ṣàràṣàrà ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. A tún ti dé lórí ètò yìí fún tòní rèé bẹ́ẹ̀ ni ìtàn tó dòwe nílẹ̀ káàárọ̀ òjíire Yorùbá lásà ọ̀gá tàwa kan ní wọ́n sọ báwọn ìfankaleluya a ní Yorùbá lásà bẹ́ẹ̀ ni Yorùbá sì ní ìtàn àti òwe ìtàn ló dòwe o bí tàn ṣe wá dòwe ọ̀hún ó ní èmi Túndé ọmọ Fálọlá tún wá láǹfààní àti gbé wá fún yín kẹ́ láǹfààní àti mọ bó ṣe ń lọ gan-an lápá bí torí bá méjì kọ́ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ká má bàa sọnù kí àṣà wa kọ́ má bàa kú kí ìtàn òwe wa kọ́ má bàa di ohun àtẹ̀mẹ́rẹ̀ òun là ṣe ní àwa o Samuel Adéọlá èèbà olólóòtú ètò yìí Túndé ló kọ mi Fálọlá lórúkọ bàbá tó bí mi lọ́mọ èmi nìyẹn rúré o ará Ọ̀fà àríyìn náà rèé ọmọ Ọlálọ́mí ọmọ Abísújó kọ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ tún láǹfààní àti fìdílé nǹkan kẹ́yìn sáti ṣèkánú méjèèjì ni ká tún jọ jẹ̀gbáládùn ètò ọ̀hún fún tòwúrọ̀ yìí ìtàn ló dòwe o nílẹ̀ Yorùbá torí ẹ̀ṣẹ́ ìdédéṣẹ́ bí ò bá sì nídìí rèé obìnrin yìí lè jẹ́ kúmólú mo tún gbèdé ń bẹ̀ lẹ́nìí náà ni ẹ wá Bùtọ́lá Oyinmọmọ Adùnní owó ilẹ̀ yìí kan wà tá a láǹfààní àti gbá síra wa láà lónìí èmi ọmọ gbá sí ńlá bí ọmọ Ẹ̀gbá ẹ mọ kó mọ́ra bí ọmọ Èkó kọ́ wa mọ̀ bàyí gan bí ọmọ Ìbàdàn ìbà Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ owó ilẹ̀ yìí owó ọ̀hún bí n bá ti pa àwọn bàbá mọ́nímọ́ní bàbá mọ̀yàmọ̀yàn bí wọ́n bá láǹfààní àti máa wo ètò yìí lónìí wọ́n mọ̀ tó wé ọ̀hún tó já mọ́ wọ́n á máa pè ní ìdòrógba ìkòkò nìdòrógbadẹ o ẹni ń sáwò ìdòrógba àkòkò nìdòrógbadẹ lábúlé kan láyé ìjọ́un àwọn ọ̀rẹ́ méjì kan wà ọ̀rọ̀ mi ti ń bá mo kó mo rò ó lọ kẹ́ ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ lajú ayọ̀ kẹ́ ẹ máa gbọ́ mi kẹ́ ẹ sì máa wò mí méjì ni wọ́n fẹ́ràn ara wọn bíi kà sí nǹkan àwọn méjèèjì ọ̀hún aṣọ kan náà wọ́n máa ń wọ̀ bàtà kan náà ní bẹ́ẹ̀ bá rí wọn kódà ẹṣin funfun làwọn méjèèjì jọ ń lò ń gbà náà gbogbo nǹkan wọ́n jọ máa ń ṣe pọ̀ ni ọjọ́ kan ọ̀rẹ́ àkọ́kọ́ èèyàn a máa jẹ́ Àkànjí ẹlẹ́ẹ̀kejì a máa jẹ́ Àlàmú iṣẹ́ àgbẹ̀ làwọn méjèèjì jọ ń ṣe bẹ́ẹ̀ sì rèé wọ́n tún jẹ́ oníkátàkárà bọ́n bá ṣiṣẹ́ àgbẹ̀ díẹ̀ wọ́n tún nájà díẹ̀ bọ́n ṣiṣẹ́ àgbẹ̀ díẹ̀ wọ́n nájà díẹ̀ ọwọ́ wọn jí sówó wọ́n sì mọ̀ọ́yàn gbogbo kábíyèsí ìletò tó wà láyìíká àtàyídá àwọn ló mọ̀ wọ́n dáadáa arákùnrin ọ̀hún Àkànjí ni ó rò lọ́jọ́ kan èèyàn kan fún un ní obì títí ń wù pé kó gbà kó lọ rèé lọ́ obì ọ̀hún kó lọ sí àgbàlá rẹ̀ ọba lọ bá ọ̀rẹ́ rẹ̀ Àlàmú ọ̀rẹ́ mi o wọ́n fún un ní obì kan wọ́n ní gbìn wọ́n ló bí ọ̀hún láàrin ọdún 3 sí 4 yóò bẹ̀rẹ̀ sí ní so àtẹ̀mí àti ẹ gbogbo mọ̀lẹ́bí wa á mọ ká obì yìí á tún gbìn díẹ̀ lára rẹ̀ náà tó jẹ́ wípé ńgbà tí ọdún 2 lọ́ba pé àtẹ̀mí àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ gbogbo wa á jọ mọ́ rí nǹkan tọ́ka sí wípé báyìí kàṣà báyìí káwòdì àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n mọ̀ bẹ̀rẹ̀ kí ni èyí lọ́ obì ìkòkò kọ̀mọ̀rí wọ́n wá ìkòkò títí wọ́n rí ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ̀ ọlọ́ya ní ìkòkò wípé kó lò ó kó fi lọ́ obì rẹ̀
ọdún kìíní lọ obì ń dàgbà, ọdún kejì lọ obì ń dàgbà, kó tó wá di kọ́dún kejì tó pé ọ̀rẹ́ kejì Àlàmú ó bímọ. Wọ́n lọ wà kọsẹ̀jáyé ọmọ, wọ́n wò pé ọmọ òun ò lè lò ju ọdún kan àtààbọ̀ lọ nílé ayé. Ṣùgbọ́n tí wọ́n bá lọ rèé wá ìkòkò dẹ tí wọ́n gbé kọ́ ọmọ yìí lọ́rùn, bàbá òun ní wọ́n bá wọn sa nǹkan kan síbẹ̀ kí wọ́n lọ gbé kọ́ ọmọ òun lọ́rùn bẹ́ẹ̀. Àfi tí ìkòkò dẹ ọ̀hún bọ́ bá já lọ́rùn ọmọ òun lọ́mọ òun gbẹ́mìí mi, kò lè lo ọjọ́, kò lè lo wákàtí méje láyé tí ìpapòdà. Ìdààmú dé bá Àlàmú, ṣùgbọ́n ọ̀sẹ̀ ìwá ọ̀sẹ̀ ìbọ̀ ọ̀rẹ́ rẹ̀ Àkànjí ọmọ bá wá ìkòkò dẹ rí nínú àwọn ìkòkò dẹ bàbá rẹ̀ láyé ìgbà náà, ó gbé ìkòkò dẹ fún Àlàmú. Ọdún kẹrin pé obì ti sójẹ gbẹ̀nì, inú wa ń bí Àlàmú pé obì ló so tó báyìí, jẹ́ ń gba ìkòkò mi lọ́wọ́ ọ̀rẹ́ mi, tèmi ti yín tòótọ́, ọ̀rẹ́ mi Àkànjí bá mú kòkò mi tó wà lọ́wọ́ rẹ̀, mo ti fi lọ́ obì torí Ọlọ́run obì ti so, jẹ́ kó gbó kí gbogbo wa àtẹ̀mí àti mọ̀lẹ́bí rẹ̀ kájọ pín, ó ní kí dandan lá òun fẹ́ gba ìkòkò òun ní gbogbo àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ wọ́n sọ tì. Àlàmú ọ̀gbọ́ àfi dandan tí Àkànjí bá fún un ní ìkòkò rẹ̀. Àsẹ̀wá àsẹ̀yìnbọ̀ Àkànjí gba kámú ó di dandan kó gé igi obì kan tó fa ìkòkò yọ. Bó obì yẹn ó ti so ó lẹ̀, jọ́ méjì ló kù kó bí ò gbó, ṣùgbọ́n ó sì lè rí tà náà bákan náà. Àsẹ̀wá àsẹ̀yìnbọ̀ wọ́n gé igi obì yìí, wọ́n sì lọ ta obì orí rẹ̀. Ó dùn Àkànjí dọ́kàndọ́kà kọ̀ mọ́ tí yóò ṣe o. Òun náà bá gbéra pa lọ́jọ́ kan nígbà tọ́mọ òun tó pé tó ti tó bí ọdún 4 sí 5 ló bá ní dandan àfilá ìkòkò tí ń bẹ lọ́rùn rẹ̀, òun náà ti fẹ́ lò ó kí wọ́n bọ̀ wá ìkòkò òun. Ẹ sì mọ̀ pé bí wọ́n bá ti já ìkòkò pàtì, bí wọ́n bá ti já lára ọmọ òun kò lè lo wákàtí méje tí èkú. Gbogbo àwọn àgbààgbà ìlú, kábíyèsí ìlú wọ́n mà sọ̀rọ̀ etí, àwọn ọ̀tọ̀kùlú ìlú wọ́n sọ̀rọ̀ tì. Àfi dandan tí n bá gbà kòkò mi lọ́rùn ọmọ ọ̀rẹ́ mi, tèmi ti yín tòótọ́. Wọ́n gba ìkòkò lọ́rùn ọmọ ọ̀hún, ìkòkò dẹ wọ́n gbà lọ́rùn ẹ̀ láàrin wákàtí méje ọmọ ọ̀hún gbẹ̀mí mì. Àwọn ayé wá ń dá Àlàmú lẹ́bi pé ó rí, tó bá jẹ́ pé wọn náà ti ṣèkà síwájú, ìkà ò ní kà ọ́ o. Nínú kòkò àti ọmọ rẹ̀ eléyìí tó gbẹ̀mí mì tó kú yìí, èwo ló jẹ́ ológun jù nù omi tí ọmọ jẹ kòkò ní àbó fi kòkò sọmọ. Ìwà ìkà ò dáa, ìwà rere ló pé èmi àti ẹ̀yin ká máa hùwà rere lọ́tọ̀, ká máa hùwà rere lọ́yẹ, má hùwà ìkà mọ́. Ìntà bá ṣe láṣẹ kí ni o lágbà, ìntà bá ṣe lọ́gbà, ṣe lẹ̀ bàbá ṣe bá rèé bàbá ṣe gẹ̀. Àwọn bàbá mọ́nímọ́ní bàbá mọ̀yànmọ̀yàn wọ́n ní ìdòró gbà kòkò ní ìdòró gbadẹ o. Mọ́ ṣèkà ìntà bá ṣe lọ́gbà. Oníyẹn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá aláǹfààní àti jẹ́ńbẹ̀ ẹ mọ̀ ṣe ń adúpẹ́ akínyìn alòyìn lọ́gọ̀ ẹnu o. Á pàdé o lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ lójú ètò yín, ètò wa ìtàndòwe. Samuel Adéọlá lolóòtú ètò yìí, Túndé lórúkọ mi, Fálọlá lórúkọ bàbá tó bí mi lọ́mọ. Èmi ni Yẹrúrí ará Ọ̀fà, ọmọ Ọlálọ́mí ọmọ Abísújó kọ atọ́kùn ètò yìí ni mo jẹ́. Eba ó dàbọ̀.